ohun bá ṣẹlẹ̀ sétò ààbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun látàrí títí iléeṣẹ́ ikọ̀ elétò ààbò Àmọ̀tẹ́kùn pa ní ìpínlẹ̀ Ọ̀ṣun, iléeṣẹ́ ọlọ́pàá ni yóò káwọ́ pọ̀nyìn rojọ́. Adéwálé Ẹgbẹ́dùn, abẹnugan fún ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun ló sọ bẹ́ẹ̀. The House does not condone misconduct or impunity by any security organization. Allegations of wrongdoing must be investigated transparently and in accordance with the law and must not be used as a smokescreen to sabotage duly constituted institutions. 3. That the Àmọ̀tẹ́kùn Corps remain a lawfully established and functional agency of the Osun State Government, and no individual, political actor, or security institution possesses the constitutional authority to shut it down without a legislative revocation. Ohun tó ṣẹlẹ̀ ṣáájú ni pé gbogbo ọmọ ìpátá náà níṣẹ́ owó gbogbo ọmọ mi lọ tó ń ta sọ́run ẹ̀ ayé máa mi kúrúkúrú aṣọ dàbí aṣọ wèrè ayé ẹ wò mí kó mo ti fẹ́ bẹ̀rẹ̀. Àwọn Àmọ̀tẹ́kùn wá ní ọjọ́ Monday ìyẹn náà 29 ní oṣù kẹsàn-án, so wọn akọ̀dédé rí wọn náà ni, so wọn láwọn kan jalè kan lọ́nà Èkó, wọn á mú wọn, so ẹni yẹn wọn rí mú débi pé ó gbàgbọ́n lọ́wọ́ wọn tó dẹ̀ sá lọ́wọ́ wọn lọ́wọ́. ní ọjọ́ Tuesday ìyẹn on 30 ending of the month wọ́n dẹ̀ wà, wọn ò béèrè everybody, wọn ò béèrè pé bóyá pé ìwọ ló tiẹ̀ ṣe àbẹ́ tí ó ṣe, ọkàn tá wà àdúgbò ni ìyẹn wọn wá sílé wa, èmi dẹ̀ mú ọsàn lọ́wọ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi bá a ṣe máa ń dúró ní ọ̀dọ̀ dáàdì mi yẹn. Wọ́n kàn déédéé mú mi, wọ́n lọ́ọ̀kì mi ní ṣòkòtò. Kí ni mo ṣe? mi ò tí ì sọ̀rọ̀ ju ẹni tó máa gbá mi létí ìyẹn Sam Lark Street ni. Lẹ́yìn tí àwọn ikọ̀ elétò ààbò Àmọ̀tẹ́kùn ṣagbára lò tán tí wọ́n dẹ̀mí ọ̀pọ̀ èèyàn légbodò ní ìpínlẹ̀ Ọ̀ṣun, aṣòfin tó ń ṣojú ẹkùn ìdìbò ìlà oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun nílé ìgbìmọ̀ aṣòfin àgbà ilé wa, Sẹ́nítọ̀ Francis Fádáhùnsí ti pàṣẹ fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà wípé kí wọ́n lọ fi ṣìkún òfin mú àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ elétò ààbò Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Aṣòfin Fádáhùnsí sọ wípé gẹ́gẹ́ bí aṣòfin tó ń ṣojú àwọn ènìyàn ní agbègbè ìlà oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun, òun ò lè lajú sílẹ̀ kí wọ́n máa pa àwọn èèyàn tóun ń ṣojú fún nípakúpa láìṣẹ̀, láìrò, láìjalè, láìṣe ọ̀daràn. Ó ní láàrin oṣù kejì ọdún tá a wà yìí sí àkókò yìí, àwọn ikọ̀ elétò ààbò Àmọ̀tẹ́kùn ti pa èèyàn tó tó 12 ní agbègbè tóun ń ṣojú fún. Fádáhùnsí ṣàlàyé síwájú sí pé ikọ̀ Àmọ̀tẹ́kùn tí wọ́n gbé kalẹ̀ láti máa bójútó àlàáfíà, ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn, àwọn gan-an ni wọ́n tún ń gbójú àágan ti àwọn ènìyàn tí wọ́n ń dẹ̀mí àwọn èèyàn légbodò, tí wọ́n tún ń pa àwọn èèyàn nípakúpa nínú ìlú tó lọ́ba tó níjòyè. Aṣòfin àgbà lòun ò ní fààyè gba irú ìwà báyìí kó máa wáyé, pàápàá ohun tó ní ṣe pẹ̀lú ẹ̀mí èèyàn. Bákan náà ni Fádáhùnsí tún kìlọ̀ fún àwọn èèyàn tí wọ́n ń gbọ́rọ̀ pò yẹnu wípé ọ̀rọ̀ òṣèlú lásán ni. Ó ní èyí kì í ṣe ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú o, kì í ṣe ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC tàbí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú PDP o. Ìdájọ́ òdodo àtọ̀rọ̀ tó tọ́, òun ni ohun tí òun ń pè fún. Ó nítorí pé iṣẹ́ agbára lò yìí ti fẹ́ pọ̀ jù fún àwọn ikọ̀ tí wọ́n jẹ́ ikọ̀ Àmọ̀tẹ́kùn. Ó ní ní agbègbè Ìláṣẹ-Ìjẹ̀ṣà ní àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn kan ti lọ kó àwọn èèyàn kan lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀. Ó ní bẹ́ẹ̀ náà ló wáyé ní Akílàló tí wọ́n dẹ̀mí àwọn èèyàn légbodò tí wọ́n tún gbé òkú wọn lọ. Ó ní òun ò ní lajú sílẹ̀ kí wọ́n máa pa àwọn ènìyàn tóun ń ṣojú fún nípakúpa o. Ìdí rèé tóun fi pàṣẹ fún iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ Àbújá láti wáá kó wọn. Alukoro fún ikọ̀ elétò ààbò Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Yusuf Ìdòwú fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pé lóòótọ́ ni wọ́n kó àwọn ikọ̀ òṣìṣẹ́ elétò ààbò Àmọ̀tẹ́kùn tí wọ́n tó 20 níye, ṣùgbọ́n àwọn ò mọ ibi tí wọ́n kó wọn lọ o. Bákan náà lórí ọ̀rọ̀ ọ̀hún, Adéwálé Ẹgbẹ́dùn tako ìgbésẹ̀ àwọn ọlọ́pàá lórí bí wọ́n ṣe wá kó àwọn ikọ̀ elétò ààbò Àmọ̀tẹ́kùn tí wọ́n lé ní 20. Ó ní èyí kò tọ́ lábẹ́ òfin, pé tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀, ìwádìí èyí tó múnádóko ló yẹ kó wáyé,
kì í ṣe láti wá máa fọwọ́ òfin mú àwọn ikọ̀ elétò ààbò tí wọ́n fi ìlànà òfin gbé kalẹ̀ láì ṣe ìwádìí tó gún mọ́. Ó ní bí ohunkóhun bá wáyé lórí ìṣẹ̀lẹ̀ náà, iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà àti aṣòfin Fádáhùnsí ni yóò káwọ́ pẹ̀yìn rojọ́ lórí ọ̀rọ̀ ọ̀hún. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé ohun táwọn ikọ̀ náà ṣe kò dára tó, ṣùgbọ́n orí bíbẹ́ kọ́ lògùn orí fífọ́. Níṣẹ́ ló yẹ kí wọ́n fi egun òtòlò tó ọ̀rọ̀ náà kí ìwádìí tó múnádóko wáyé láti lè mú àwọn tí wọ́n hu ìwà ibi náà, kì í ṣe láti máa kó olódodo pọ̀ mọ́ aláìṣẹ̀. Àmọ́ àwọn tí wọ́n pàdánù àwọn ọmọ wọn nínú ìṣẹ̀lẹ̀ náà ti wá ké gbàjarè síta fún ìjọba pé kí wọ́n má dágunlá lórí ọ̀rọ̀ náà kí ìdájọ́ òdodo lè wáyé. Àwa ìjàlè làkílà ló àìṣe ìjẹ̀gbọ́n àìbájọba jà o. gbogbo ọmọ wa ní sí ìníṣẹ́ lọ o. Ẹ dábẹ́ ẹgbà mi o. gbogbo ọmọ ìpátá náà níṣẹ́ o. Graduate University wà láàrin ọmọ tán pa o. Fresh evidence. ọmọ mi ò pọ̀ fẹ́ nájà wàràwàrà pọ̀ fẹ́ nájà kíákíá ọmọ 25 years. àfinà mọ́ mi nígbà tí mo rò tí ní ọjọ́ bọ́ọ̀tàn ni má bọ́ọ̀tàn jẹ́ ìjà wèrè ní má ìjà wèrè. kí ni ti pèrò ní má rò mọ́ ṣé wọ́n gbàgbé.